Remi Surutu lórí burúkú wo ló tún porúkọ mi iná. tẹ́yìn bá fi péjọba Tinubu ń dùn mọ́ yín ro tàwọn mẹ̀kúnnù tó wà Nàìjíríà. If you think he has not done well, suggest a man in your family. Let that person come and govern for just one day. Then you will know what is going on. Eku òkè bí eku, ẹyẹ òkè bí ẹyẹ, olórí burúkú ẹ wá bọ́ síta. Orí táwọn bá sọ pé Tinubu ò lè ṣe ká lọ gbé bàbá wa jáde kó wá ṣe kò ní yẹ Remi Surutu. Ẹ lọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kẹ́lù pamọ́lé. Gbé Nàìjíríà kó máa lọ dúpẹ́. Bó bá ti pa Ọlọ́run ti mọ irú èèyàn tó máa jẹ́ lọ́lọ́run ṣe dá ní paru-paru. Olórí burúkú ó ṣẹnu papọ̀ bí òbòyá àgbà olóṣì bójú ẹ ṣe rí lòbó ẹ ṣe máa rí olóbò òdì. Máa wo ugly bastard gbogbo ẹni. Nítorí ẹ̀ la ṣe ń pè léyìn já mi lóko jẹ eyín ẹ̀ ti há mọ́ ẹ̀pọ̀ ẹnìkan rí ní Manchester. Táyé máa fi parẹ́ ṣáàmì ní dákẹ́ fún wọn. Ìyábọ̀ kọ́ máa bú ẹ ṣé o fẹ́ gbọ́ kọ́ máa bú mi gan tó bá bú ẹ ń sìn èmi náà máa tan kámẹ́rà èmi náà máa bú wọn. Kò lálùyọ ní ti tíátà kò rí kankan ṣe failure ni in everything àgàn ni. Bukky Jesse dey swear for me ó sọ pé èmi ọmọ ẹ ti kú sọnù ọmọ èmi kú sọnù kọ́ lọ́wọ́ bí tí mo sin ọmọ mi sí ogun máa pàjá ẹ̀. Tó bá bí pọ̀rípọ̀ bàbá ńlá kó bàbá ńlá bàbá ìyá bàbá ńlá yá ẹ̀ ni mo sọ kó tẹ̀ ìjọ wá sí Nàìjíríà. Bukky Jesse bínú Ìyábọ̀ ló ń sọ̀rọ̀ kó tẹ̀ bínú ra ticket ló ń bọ̀ Nàìjíríà. I am not scared. People have been bashing me on the internet during campaign time. They said a lot. They even insulted me and said to me that a day to election, they said to me that it was actually that I was following that killed my child. But I care less. I still went on the second day to go and vote. Bó ṣe sọ pé òun support ìwọ tó náà ó lálùyọ náà ó nílé lórí náà ilé mi rẹ́ǹtì face and slap ló ń gbé náà. Wọ́n ti ṣàárẹ̀ sára ó máa kú wọ́n máa pa wọ́n ṣe pàṣàmọ́ ẹjọ́ ni. Bó ṣe rí lòbó ẹ ṣe rí tẹ bá máa róbó obìnrin tó fine ojú ilẹ̀ ti máa mọ̀ òbó ẹ ò lè dá. Olórí burúkú ni Bukky ó kó Genesis tí ò rí dolo lórí burúkú fi wà frustrated kò yẹ kẹ́ ẹ dá lóhùn. Àǹtí mi ṣé ẹ mọ̀ ni ó fòbò ṣẹ̀sìn lọ́dọ̀ àbúrò yín náà. Tó bá ní kó ń fún ní ẹ̀dì tó lọ já kínní já sí wẹ́wẹ́ ńkọ́ èèyàn máa ń wo èèyàn tó yàn máa lọ bá nìyà ìwé yín ìwèrè. I am not backing out. I am going to campaign for him and I'm going to vote for him. Just because of peanuts èlò lọ bá fún yín. If this man has not been covering a lot of things, Nigeria would have gone into big mess by now. Ẹ mọ̀ genuinely pé àwọn èèyàn suffer but just because you want that peanut owó tí ò lè là yín ẹ ta ìgbésí ayé àwọn ọmọ yín ẹ ta birthright yín ẹ tún wá ń gbé wa ṣépè ìtọ́ra support Tinubu. Ìṣòrí tẹ́lẹ̀ mo máa wò pé kéèyàn máa respect ara yàn kéèyàn quiet mi ò lè quiet. Ẹ fún anybody ní èpè ẹ má ṣe celebrity kìíní kan ọmọ tó ẹ tó bá bu yín ẹ fún ọ ní èpè gidi gan ìyí tẹ bá lè wà lọ lé kẹ track yẹ kẹ lù pa. Ó láwọn bọ́sì kan tí mo ti tẹ̀ ṣe get which I cannot come and discuss online right seriously ṣé wọ́n jọ wèrè àwọn ọ̀rọ̀ wọn ṣé kò kí sáà ní ti ṣe rè lórí bá tí yóò bá ti ṣe rè wàá wá bọ́ síta wàá kọ́ máa fẹ̀ fún kéde kan. Ìyábọ̀ tó bá rí ti jẹta yẹn tó wá kórìí mi yí tó jẹ́ kí wá ṣe fídíò kí n kọra mọ́ ẹni tó wá lọ kọ́mẹ́ǹtì sí mi lé ní tó bá rí ti jẹta ẹ̀ kọ̀ ṣe báyìí ògògó kinní kan Remi Surutu yẹn bí obìnrin tó gbọ́mọ dání ní jọ́ọ̀sì yẹn bó ṣe kéku tọmọ ẹkú sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ fóun. Èmi ni mò ń bọ́ most of them ìyá mi èmi ni mò ń bọ́ wọn tó o bá dárúkọ mi kò sí bó ṣe fẹ́ tà ní bó ṣe wà yẹn gbogbo owó tó ní láyé yẹn ni mò ń fún. Ẹni kí please má sọ̀rọ̀ mi fóṣù kan kẹwò bóyá wọn máa gbọ́n pẹ̀ mọ́. Ìyábọ̀ kan fún èèyàn kan lọ́jọ́ kan Iyabo Ojo will never go wrong in my sight. She will never do anything that will make me hate her. She goes to my daughter's grave to visit her every time. And she will have the videos. She will do videos and send to me. She will do videos. She will go there. She knows I can't go there. She will always go there. She will visit that girl. She will pray there. She will not send video to her until she's fine. Kò mọ nǹkan tó ń ṣe yẹn. Kò mọ ibi tó ń lọ lára mi. Téèyàn bá kú ẹyin sìn sórí tẹ́lẹ̀. Mo máa wò pé kéèyàn máa respect ara yàn. Kéèyàn quiet. Mi ò lè quiet téèyàn tó bá bú ẹ Ìyábọ̀ Ọlọ́run máa ṣe fídíò láàárọ̀ la máa gbéṣẹ́ bàbá ìpè ṣèbẹ́ mi kọ́ ló dárúkọ tó bá ti dárúkọ ẹ máa gbéṣẹ́ pè ẹ fi sáwọ́dì gbà mí lẹ́sìn. bó ṣe máa tí mi bó ṣe máa ń bú wa nìyẹn fi lẹ̀sẹ̀ ìyá àbíkú ló máa ń pè mí kọ́sọ́mà dáadáa lèmi àti ìyá àbíkú. wàhálà mi ò fi ní bò nǹkan tẹ sọ yìí ó mi ò gbọ́ mi lẹ́nu. àṣẹ báwọn èèyàn lọ́wọ́ àbí bàtí mi sọ ìyá àbíkú ló máa ń pè mí. àgàn ló ń pè mí náà nísìnyí àgàn. Kì í ṣe àgàn àǹtí mi ẹ̀yìn. Kò mọ̀ ní idiot ni. You understand? Ọ̀rọ̀ ẹ̀ ó dàbí àwọn àjẹ́ ayé àtijọ́ ni. Àjẹ́ ayé àtijọ́ àbí kó sọ kò pa kó kú dànù gbà yẹn náà.
tó bá já yàrá àtijọ́ ni let her die. Kókó náà. In fact, ó ti jù yín lọ gan. Ẹ rí ni, ó jù yín lọ lọ́jọ́ ojú. Ẹgbẹ́ àpò mi kí ní lẹ́yìn bíbá. She's bittered. Ó wà very bitter. Tó bá bitter kó dẹ̀ lọ kú náà, ṣe kó tún wà ní Thamesmead gbogbo àwọn ọmí wà ní kíná korúkọ ẹ̀ ní Manchester àbí tó wà náà. Tó bá tiẹ̀ bitter, ó lè ní ṣúgà, kọ́ kó ṣúgà fún kó jẹ. Irú yẹn, tẹ́ bá kó ṣúgà wọn mílíọ̀nù fún inú ẹ̀ ò lè dùn. She does not have anything alive. Who have anything. Bó ṣe wà yẹn, nígbà tí mo fẹ́ kọ́kọ́ ní kọ́ bá mi bá ṣe case, wọ́n sọ fún wọ́n dìde advice mi pé kò ní kankan, èmi ní máa tiẹ̀ tún bá sanwó gbogbo everything. Mo ti sọ fún yàn wọ́n ní kò ní pé wọ́n ní ó wà under psychiatric whatever. Onínájà Sodo, I swear that. Like, I know where she stays. I have all her information. I wanted to really deal with her, but almost she ain't got nothing. And when you look at her history, okay, what does she have? She has nothing. Mama, she has nothing. The only thing she has is what she's doing, her wickedness, projecting it, misleading, maligning, blackmailing people, lying on people, cursing on children, being jealous and envious of everyone. Evidence Mama, when you see people with grey hair, grey hair, it's supposed to represent greatness. Our own grey hair, you understand, is representing witchcraft. Like when I look at her, she looks like a witch. Bitterness. Her grey hair is representing bitterness. Like, why the hell is she even losing weight? Why is she so obsessed with me? Why does she want to be as slim as I am? Like, she used to be bulky. And she used to insult me pé mo gbẹ kí ló dé tó wá fẹ́ gbẹ kò tẹ wá dúró o rí bí kun ẹ ṣe rírin gbende bí kun o rí kun ẹ bó ṣe rírin gbende bí kun ọmọ tó jẹ Queen mother abeg you know they compare Bukky Jesse to you. She's evil. No dey compare Bukky Jesse to you. How she wan do am? Ṣé ó fẹ́ ní flat tummy like you, beautiful like you, rich like Bukky Jesse báwo? Ó kú gangan ẹ̀ báwo. Ó là fún àìbẹ́ ó kàn ṣe bí. Ó yà sílẹ̀ tẹ̀kẹsẹ̀ ní kòkú dọjọ́ kejì. Adúkẹ́ ó ti láàfáìn ìlú ẹ má wọrí àfáìn. Ìyábọ̀ tó bá rí bóyá analyze. Ìyábọ̀ tó bá rí bóyá analyze. Ó ní wọ́n ṣe rí mi yẹn kọ́ wo kójú mi ṣe pàkó. Tó bá bí pọ̀rípọ̀ bàbá ńlá kó bàbá ńlá bàbá yá ẹ̀ ni mo sọ kó tẹ̀jọ́ wá sí Nàìjíríà. Wọ́n bí kú náà. Láìsí tí mo jẹ́ máa fi èèyàn lẹ̀ tí mo máa ń yànda èèyàn tí mo kọ́ máa rò pé mo jẹ́ kan tẹ̀ fẹ́ lé ilé ẹ̀kọ́ kan máa tẹ̀ dù wà láì mi ní fílẹ̀. Kọ́ tẹ̀ try yẹ mo tẹ̀ fẹ́ kó tẹ̀ bínú Bukky Jesse bínú Ìyábọ̀ ló sọ̀rọ̀ kọ́ tẹ̀ bínú ra ticket ló ń bọ̀ Nàìjíríà. Ṣọlá àwọn tó ń bẹ̀ mí nìyẹn àwọn tó ń bẹ̀ mí nìyẹn wọ́n á ní kí n stop bí ilé stop táyé máa fi parí. Bí mo ṣe wà yìí tó bá jẹ́ mo dúdú smackers ó bẹ́tà fún mi. Ẹ̀rí this life everything na turn by turn. Ṣé wọn pé one advice I will give anybody tẹ́ bá fẹ́ ṣe court case àwa ti ṣe àwọn mistake kan. Ṣé understand tẹ́ bá fẹ́ ṣe court case tí wọn bá ti ń ta sí ẹ̀yàn má ta sí padà court case yín máa yá wọn máa dùn but tó bá ti jẹ́ pé ẹ̀yin méjì jọ ṣe báńtà tiẹ̀ kò bá jẹ́ ọkàn ló ṣe tóun ṣe 200 ó máa long díẹ̀ kó tó ń ṣẹlẹ̀ láàrin àti orúkọ ọlẹ́ fún yẹn náà. O lè dúmọ́ta. Lè dúmọ́ta ọmọ ṣe láàrin mi àti ẹ̀ nìyẹn. Yẹyẹ mẹ́sì. Kọ́kọ́ ju case one àbí wọ́n ní pé ká lọ. Mo ti mi ò tiẹ̀ meeting now. And we appealed it and I still went back again to even sue her for something different. Ìgbà tóun náà máa ṣe òun náà counter sue èèyàn nípa àtọ́tẹ̀ lọ lẹ́ sí gbogbo mo kàn rẹ́rìn ni because mo kàn wò pé òun sue mi lórí case tó ṣì wà ní court because òun fi pé bó ṣe ju case out yẹn ó fi kò ti end síbẹ̀ kò mọ̀ pé bí àwọn lawyers maybe I don't know dẹ̀ lóhun doctor ní ìmọ̀bi tó ti kàwé tiẹ̀. Do you understand? Nígbà tó bá appeal case tó wá lọ sue on that same kini to appeal does it make any sense to you? So ìyẹn la ṣe ń bá pò lọ́wọ́ bá ọ̀rọ̀ tiẹ̀ díẹ̀ ni because èmi náà ti dá lóhùn rí ní bẹ̀rẹ̀ ṣẹ́gẹ́kọ̀ọ́ tí mo sọ so tó bá yẹ pé bó ṣe tún kọ́kọ́ bẹ̀rẹ̀ wèrè ẹ̀yẹn mo kàn dákẹ́ ni ìkéèsì yẹn ò bá sáré dùn ṣe so kéèsì mi àti ẹ̀ máa long àti pé ṣe mọ̀ òun náà ó tún láwọn tiẹ̀ ṣe wọn pé àwọn àtàbálẹ̀ ti jẹ́ celebrity wọ́n máa ń pìtì wa gan a máa ń sentiment máa ń pọ̀ gan nídìí ẹ̀ ó ti yẹ yín sìn mo dẹ̀ lọ́ọ̀gẹ̀ yín méjèèjì ẹ̀ in fact kò sí tábà gbé ọ̀rọ̀ wa báyìí tábà gbé lọ police station sí táwọn ọlọ́pàá máa fẹ́ ṣe ni wọ́n máa fẹ́ settle ẹ understand wọ́n máa fẹ́ settle ó láwọn bosses kan tí mo ti tẹ̀ ṣe get which I cannot come and discuss online right ó láwọn case kan tá à ń ṣe which I cannot discuss online but all of them is ẹ jẹ́ ká settle yẹn you know because we are both celebrities so they always want they feel like àwọn obìnrin méjì kan ń já ẹ settle so nǹkan tó ń prolong matter tèmi àti ẹ̀ ní èmi ò dẹ̀ fẹ́ máa ṣe gbogbo
case pé okay ká máa fọlọ́pàá máa gbéra wa every market èkéde no it's a lot but like you know when you have a case in court most times like this conversation I'm having I'm not even supposed to have it because the case is already in court but it's a process it takes time ṣẹ́gẹ́ ẹ̀kọ́ tí mo sọ so kó máa ṣe videos tó ń ṣe ó ń help case tèmi ni ó ń help ẹni ó ṣe lọ kò sẹ́ni tó èmi àti ẹ̀ bó ṣe wà yẹn kò sẹ́ni tó lè parí ìjà wa kò possible mo dẹ̀ ní mi ò ní bọ́tà though mo ti backslide yo ẹni tó bá notice me láti last week mo ti backslide because mo kọ̀ lọ tún bí kan mo kọ̀ lọ rí black bonnet mi padà she understand but labake èmi lèmi máa jó black bonnet yẹn àti àbá àti black bonnet yẹn ṣáà bọ̀ let me just thing I like about them that they do wọ́n máa tún fi àjàbí sí wọ́n máa tún fi àjàbí sí wọ́n parọ́ wọ́n tún máa sọ pé àjàbí ṣé wá rí àjàbí yẹn no ẹ notice méjì ẹ notice traces méjì kan táwọn méjì jẹ lẹ́yìn báwọn méjì jọ wèrè ni no seriously ṣé wọ́n jọ wèrè àwọn ọ̀rọ̀ wọn ṣé kò kí sáà ti ṣe èrè bóyá bá tí yóò bá ti ṣe wà wá bọ́ síta wà á kọ́ máa fẹ̀ fún kéde kan Iyabo tó bá rí ti jẹta yẹn tó yẹ kó rí mi yí tó jẹ́ kí wá ṣe fídíò kí n kọra mọ́ ẹni tó wá lọ kọ́mẹ́ǹtì sí mi lé ní tó bá rí ti jẹta yẹn kò ṣe báyìí ògògó kinní kan Remi Surutu yẹn bí obìnrin tó gbọ́mọ dání ní jọ́ọ̀sì yẹn bó ṣe kéku tọmọ ẹkú sọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa ṣẹlẹ̀ fóun mo kàn ṣe báyìí pé. wọn ò dẹ̀ ilé èkú méjì lẹ́nu tó lẹ́kùn méjì lẹ́nu wọn ò léèbù méjì lẹ́nu. para tó máa dáwọ́ má gbọ́ Iyabo òun tiẹ̀ ti gbàgbé pé àgàn ni kò tiẹ̀ sọmọ lọ́wọ́ ẹ̀ mọ́ kò lè lọ́mọ kankan sunkúnlé mo dúpẹ́ tó tiẹ̀ rọ ọmọ kankan sọ pé mo fẹ́ sunkúnlé. ọmọ ẹ̀mọ́ pẹ́ mi ò kí n fọmọ búyàn mi sọ̀rọ̀ débi ọmọ so ẹ jẹ́ kí nǹkan tó bá ẹ jẹ́ ká fìyẹn lẹ̀ mommy I just know is that mama you are blessed. Amen. You have all of us. You are blessed. And maybe they don't know that you still have a daughter. Baby, you know a lot of people don't know your daughter. Do you understand? You know that you have a daughter and you have a daughter. And you have daughters. Do you understand? You have daughters, you have sisters, you have it in us in so many ways. I know. You are not in the industry. You have said it to her tonight. Anyone now. So we're all here. Iyabo ọmọ ẹ ló wọlé yẹn ọmọ ẹyọ kan. Hello mommy, good evening ma. Biography. Mama tó bá ní ká kọ biography yẹn máa ta lẹ́nu ni. Ṣé lè kọ biography tiẹ̀ ni? Her biography is filled up with evil things. When I listen to the evil things that she has done, like I wonder how somebody like that, but you know even the devil has followers. That's one thing I've noticed. The devil, they have followers. So it's normal. Am I call Remi being alone? Normally I will not even come, but why should I check me? Pé kíní kan mọ̀ pé ìyá mi lẹ́yìn ẹ̀gbọ́n mi nìyí ẹ má fi wọn àwọn àti degungun ẹja mọ́ wọn lọ́wọ́ èmi ni mò ń bọ́ most of them ìyá mi èmi mò ń bọ́ wọn tó o bá dárúkọ mi kò sí bọ́ ṣe fẹ́ tà ṣe understand irú ṣọ́ọ̀tà ṣe ń sìn àtúntì fún ọlọ́jẹ ọ̀sẹ̀ kan èmi àti Iyabo ní regular customer èmi àti Iyabo ní regular customer no èmi ló máa fi ṣíṣe èmi àti Iyabo. Anybody tó bá ti ń blog mi ó fi mi èmi mò ń please bó ṣe wà yẹn gbogbo owó tó ní láyé èmi mò ń fún. Okay, ẹni kí please má sọ̀rọ̀ mi fóṣù kan kẹwò bóyá wọn máa gbọ́n pẹ̀ mọ́. Oh my God. Iyabo. Ìyẹn náà dẹ̀rẹ́ tó bá ti fẹ́ ṣe see when people just on their cameras when people on their cameras only to insult people. They work under me, I feed them, that's how they feed. No, Iyabo, say it like Anthony Joshua, you're the landlord. You're the landlord. CEO. I'm the landlord. So Emma just you understand? No Iyabo Ojo, no money, no monetization. No 100 banger. Report gbogbo àwọn people yìí so that bí àwọn tó bá ti bí nínú kí n report page on kọ́ máa ro oúnjẹ jẹ mọ́ ọ̀tọ̀ tí ẹ ti fi èmi jẹun ẹ dúró sórí ti tèmi náà kí lẹ wá lọ ń bá mọ́ sí mi fún mi láìpẹ́ ẹ̀ máa bínú o kálẹ̀dì yìí máa bínú o. You're the landlady. àti àgbẹ̀ká bí àbọ̀ ìdọ́kọ̀ bó pe wọn. ẹ jẹ́ ìsọ̀kan tó máa ṣe lọ́la ó máa jáde ó máa ṣépè ó máa ní you know are you hearing me are you communicating are you connecting. ìlàjẹ́ ni mo ti wá am I communicating. ṣé ìkan tí mo sọ yẹ yìí ṣé ìkan tí mo sọ yẹ yìí. yà bí kú yọlọmọ yọyọyọ ọlọmọ yẹyẹyẹ yọlọmọ àti àbọ̀ kan ti já sí. ó lè ní kò nílé kò lẹ́sà. àti àbọ̀ ti já sí. mo gbéra mi mo lọ kí ex mi ń lé ẹ̀ ó ní àwọn sísá àwọn oníkí ni mo máa jẹ mo lẹ́ni tí oní sísá àwọn kan gbóúnjẹ ó dẹ̀ pè lẹ́gbẹ̀ẹ́ mi pé kíní kan yẹ́dẹ̀ tó jẹ dé ó dẹ̀ sáàbù mi bí ẹ̀ tún ní aṣẹ ilé kíní kó dẹ̀ bá mi sọ àmọ́ láì mú fi yín o mo ṣe kíní kan mo ṣe gbàmùdà iṣẹ́ máa mo dẹ̀ ń jẹun mi mọ̀ pé mo ń jẹ poison ọlọ́run ló ń ṣọ́pẹ̀ ó wá ń bá mi jà after 20 something years pé o gbóúnjẹ wá fún mi
boyfriend. If you understand, you don't disrespect one. Why would you allow a guy disrespect you like that? Level one confused tell her show wine me. Level we make you why if you see omo nu melo now. Only value now. No, he's my man. Oh my God, was she talking about you then? I know. She be got to feel back. Oh, Shola Papa correct. Ẹni ìgbón jẹ wá tó tọ́ mo jẹun lọ́jọ́ yẹn náà tó tọ́ adẹjọ́ ká tún sọ̀rọ̀. Ọ̀sẹ̀ kan ló fi ṣe ṣó oúnjẹ yẹn o. Ọ̀sẹ̀ kan ló fi ṣe ṣó oúnjẹ yẹn. Ìyàwó tún máa asọ́lá Láre ti sọ fún mi pé ọkọ ló la àwọn ọmọ yẹn. No, honestly, why would you subject yourself to that kind of situation? So, Ellie, imagine the kind of person she is. Nítorí ní later on we yìí, ó wá subject ara ẹ̀, ó gbé oúnjẹ wá. Oh my goodness. Me say my poison oúnjẹ yẹn gan náà ló ní mi. Do you understand? Oh, what keep growing. Let us say hallelujah. So are you thank God? Hallelujah, You never somebody. found love. No, but find love me. Because people find love. That's why I say she's a bitter soul. She when it's bitter, I more emphasize name is a bitter soul. She's a bitter soul. Tí mo ṣe ju ara tó, tí mo ṣe ju ara tó. Mo ṣe She's ju ara a tó. bitter soul. Kò rí Gbogbo wàhálà to experience love. Àwọn tó ń dúró dè ní Nàìjíríà. Àwọn tó ń dúró dè ní Nàìjíríà. For experience, no, when me draw the Bukky Jesse, you mean draw the. And I can tell you that a lot of people are waiting. She has really stepped on toes. Shola, you don't want to know how many people that are waiting for her. Oh, èmi lè ní wọ́ọ̀sì. You understand? You don't want to know. You have no idea. You have honestly, she Ìyábọ̀ ló lè sọ. Sẹ́yìn èmi tí mo dúró dé. Èmi tí mo dúró dé. Èmi ni kó sá fún o. Lórí kan tó ṣe níbi yẹn, ẹ kò fi pé òun fight fún kíní ni Mohbad kò fight o. Ó ń fight fara ẹ̀ ni o. Bàbá yẹn ni target ẹ̀. Ṣé understand? Bàbá yẹn gangan ni target ẹ̀. Jẹ́ kí n gbọ́ kó fẹ́ dódò sí. Ṣó fẹ́ dódò sí ni? Ó fẹ́ fẹ́ ni, ó fẹ́ gbà kan ni. Tó Banga. fẹ́ dòní o. Bukky Orokodo ó lè jó fẹ́ kí ni ò sọ sí ìdòmọ̀ pé ó dàgbé yẹn náà tún fún wọn ní yẹn fún jẹ lẹ́gbẹ̀ẹ́ kó dàgbé kò gbà ní ìmọ̀ bí ọjà. Ṣé kámẹ́rà dà pẹ̀lú jòsí? Yíyí oríkẹ́ tí wàá wo rẹ̀ pé kí ló ṣe mí lọ́wọ́ àbí pé mi ò slim ni ó dàgbẹ́ ní tó pè ní girlfriend jòsí ó dàgbẹ́ yẹn slim. Do you understand? So wá bẹ̀rẹ̀ sí ní dábẹ́rẹ́ láti lè slim down. Yóò já sí ní. Okay, mi ò tètè já. Mi ò tètè gbọ́ sáìdì ibẹ̀ yẹn. Tó fẹ́ ṣe wáńkì. Lọ́tọ́jú fìlà. Tóyọ̀sí mú fìlà yẹn kúrò lẹ́gbẹ̀ẹ́ ẹjọ́ torí Tóyọ̀sí. Ara nǹkan Gaza. Which party do you belong to, for Christ's sake? No, ẹ̀yin ò já sí mọ̀ pé àwọn ará rí mi lọ́dọ̀ wa. Iyabo Èyí tó kọ́kọ́ bá lady kan báyìí jà ní lady kan báyìí náà tó kọ́kọ́ help bàbá náà ó kọ́kọ́ bá woman yẹn jà tọ́tù àṣẹ ara wọn pé wọ́n jọ máa ń jó kankan. Kí máa study ìrìn tó bá ti kúrò fún wọn yẹn pé wọ́n máa ń dìde báyìí. Àǹtí Iyabo, Sherry tó bá ti ń ṣe àwọn kinní yẹn, you know that video you made yesterday tẹ́ ń rọra fi wọ́n ṣe content yẹn. Irú àwọn video yẹn no need. Ẹ kò máa fi wọ́n ṣe yẹ̀yẹ́ ni. You know like the one you dropped yesterday. Tẹ́ fi sọ pé donation yẹn. Video. That's all you need. You just laugh at them. Ẹ kàn sọ wọ́n dun ní yẹ̀yẹ́, that's all. Ẹ má wọrí. Ẹ pé yẹ̀yẹ́ máa ń dùn yàn. Ẹjẹ́ sọ fún ṣẹ́rí àwọn bullies yẹn, that's what they do. They'll just come out. Today it's going to be war. It's going to be share. As long as you cannot come to my doorsteps. Do you understand? As long as you cannot enter my house or come and stand face to face with me like this and talk, you are a coward. Kò sí bó ṣe fẹ́ drag me. Bí mi ṣe máa ń wọ̀nyàn nìyẹn. Tó bá ń pariwo most times mo máa ń gbé good bag mi sẹ́gbẹ̀ẹ́ ni màá máa rẹ́rìn màá ní really coward nìyẹn. Ṣé o lè dúró síwájú mi kó sọ gbogbo tó ń sọ? No. You can't. Tó bá lè dúró máa bọ̀. Ọ́fíìsì mi wà ń bẹ 15 ọmọ eré Johnson kan pè mí pé òun bọ̀ kó wá bá mi bẹ̀ kó wá dúró síwájú mi kó máa sọ pé you cannot. Orí fóònù orí fídíò kan náà lórí fídíò náà ti máa ṣe. These are the people that will still see you and hug you. These are the people that will see you and hug you. These are the people that will see you and laugh with you. Kí lẹ fẹ́ fà? Babaláwo yín tó fẹ́ fà lọ́jọ́ kìíní àgàn ó já sẹ́ẹ̀ kí lẹ fẹ́ fà?
fàtì àwọn babaláwo yẹn. I remember that babaláwo man. àgbà ẹ̀rí yẹn náà tó lóun dé picture mi àtàwọn ọmọ mi lọ́ka. Màámi ẹ má wọrí ẹ fi wọ́n sílẹ̀ ọmọ yín ti rí black cap mi báyìí ẹ bá ti jáde ẹ fẹ́ kí n máa ṣe violence padà sí ẹ o. ẹ má wọ black. mo gbọ́dọ̀ jáde o. ẹ má wọ black bonnet. mo gbọ́dọ̀ jáde mo gbọ́dọ̀ fi wèrè yẹn lẹ̀ bẹ́ẹ̀ yẹn. irọ́ àǹtí mi ó ti tó ẹjọ́ torí Ọlọ́run. ẹ má jáde ẹ fi sílẹ̀ mọ́ mi ẹ wò ó. Ìta mi gbogbo wa láti ní pé ẹ dákẹ́ fún ẹ filẹ̀ silent is the best answer for it. Tó bá ti wá tó bá ti ṣépè lọ́la tó bá ti wá lọ́la tó bá ṣépè. Okay, that's the way they are. They will not go and look for what to say that we very okay pé mi mo bọ́lá ṣe dá èmi. Mo kàn ní coconut head orí mi kò stubborn. Èmi kan ti lọ rẹ́ǹtì coconut head báyìí. Irọ́ àǹtí mi. Àǹtí yìí ló ti ṣe ní pàtó tó bá ń rú yẹn ìgbà ilé mi máa ń lẹ́njọ́ máa jókòó máa nìyẹn. ló bá tán wọ́n fún Ìyábọ̀ ní ìní ọ̀. Thank you for blessing her. kí ló ń borúkọ ẹ̀ gold begging. I understand èmi ò èmi náà máa bẹ̀rẹ̀ sí ní máa mú gold beg. Mama, it's like they are just make. Mama, this woman. Okay, this woman has been talking. I think she's been doing this talking now for a very long time. What has she gained from it? Nothing. God bless you. Nǹkan tó wọ̀ sí ni pé ó kàn ń gbẹ. God bless you. Mo parí ẹ̀ papọ̀. Wọ́n ní Yorùbá ní ẹni tí ò bá nírú ẹni kò mọ yìí ẹni. Ó monetization ni. Ṣé ẹ̀rí ṣé tó ṣe ní last week ni? Ṣé tó ṣe ní last week ó ń tọrọ fóònù? Ó ní kàn jọ̀kan fóònù òun ti bàjẹ́. For someone that claimed to have the entire gold. Ó lóun ní gbogbo gold. Ó lóun wọ D&G ó dẹ̀ tún tọrọ owó fóònù olóyè. Ó tẹ̀lé mi Adúkẹ́ ẹjọ́ mo ń bọ̀ wá gba gold set kan tọ́rọ́ tí ní mi ò ní gold ẹyọ kan báyìí ó ní 1 gram lásán mi ní. So ọjọ́ ọ̀rẹ́ mi tó bá ti ń bọ̀ bá mi kó atarodo pọ̀ kò sátarodo London àti gold kó bá mi. Are you communicating with the way to communicate sọ fún yàn pé yàn communicate. ó ní mad. Ó torí Ọlọ́run ilé rẹ́rìn ẹ̀ ṣàánú mi. Ó ní mọ́ chocochin ní brain yẹn chocochin. I understand chocochin. Fine. Rí ni very ugly very wash up àti máa ní ń gbọ́ Ìyábọ̀ ní mi fine kò lè dúró sẹ́gbẹ́ mi ọjọ́ tó ọkọ̀ tó ó máa mọ̀ látẹ̀ní lọ pé yes òun ti cross border. Okay but ẹni tó sọ̀rọ̀ ẹ̀gbọ́n mọ̀ pé òun ò fine. Ó mọ̀ pé òun ò fine. Ó ti láàfáìn òun ló fine jù láyé mi. Yá mi bàbá mi kò sẹ́ni tó fine ṣẹ́gẹ́ kò sẹ́ni tó fine but you see it's your goodness it's your kindness is the beauty from within that usually radiates on the outside. Yes, but because she's so evil. She's so evil from the inside. So kò sí bó ṣe fẹ́ múra tó. Jẹ́ kí n sòótọ́ kan fún ẹ. Ọlọ́run ti mọ irú èèyàn tó máa jẹ́ lọ́lọ́run ṣe dá ní paru-paru. Ṣé o sọ mọ́ mi ìgbà mi èèyàn máa gbé síwájú yẹn á jẹ́ look nice. Gbé síwájú yẹn dàbí Ọlọ́run ti mọ orú ẹ̀dá tó máa jẹ́ kò sí bẹ́ẹ̀ ṣe lè polish ẹ̀. Ó ní bó ṣe rí mi understand irú orí ẹ̀ ó ní bó ṣe rí orí ẹ̀ tún rí gbọ́ngàn èmi arúgbó gan ò ní ewu lórí. Mọ́mì ṣe mọ́ ìgbà máa ṣe ń gbà òyìnbó yìí. Àwọn òwìwí ẹ̀wọ̀n fún àwọn àjẹ́ngbà yẹn tó bá ti wọ bí. Kíní white ló máa wà lórí wọn. Me that I'm close to 60. Orí mi ò fún orí mi ò dàbọ̀ orí wèrè. Bẹ́ẹ̀ mi ṣe máa wò ó nìyẹn mi ò mọ̀ bí ó fàì lójú àwọn èèyàn bó ojú tèmi ti bá ń wò báyìí. Kò wọ́n pé kí ló ti mú màá ṣe. Mo mọ̀ rí pé no it's not that kò ṣe pé bóyá Ọlọ́run ò fún ní beauty but inú ẹ̀ dúdú. Ìyábọ̀ Ọlọ́run ò fún beauty má lọ wò látàpá abẹ yẹn. Orí ẹ̀ rí pé Ìyábọ̀ V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe V1s ló máa fọ̀rọ̀ ẹ̀ ṣe wà sáré wo ni V1s lẹ́gàn dá tó bá lọ ṣe V1s ju ojú ẹ̀ lè lọ dà o. Ọmọ ẹyọ kan tí Bukky Jesse bí ọmọ ẹyọ kan ló bí kò jèrè ẹ̀ ìyẹn ló máa ń bọ́ àmọ́ ọmọ ọlọ́mọ náà máa dá lóhùn ẹ̀ táyé ẹ̀ ti bàjẹ́ ọmọ ìbànújẹ́ ìyá níní. Mommy please ọmọ ẹ wo tẹ bá fi fóònù yín sílẹ̀ síbí nsìn ó gbé jáde yẹn pẹ̀lú ọbẹ̀ ọmọ yẹn máa bẹ́ẹ̀ ni nǹkan tó máa ń ṣe nìyẹn ó lè lọ́mọ ẹ̀ èpè ló mọ́ ọmọ yẹn ẹni ó fẹ́ sọ ọmọ yẹn kó jẹ́ káwọn ọmọ ọmọ yẹn ṣé ẹ̀yin tẹ́ ẹ̀ sọ pé kí n ignore ẹ̀
Àǹtí mi for so long. Àǹtí mi, èmi ni mo jẹ́ káwọn èèyàn mọ̀ wípé o lè lọ mú ẹ, ó wà ní prison, yẹn ló fẹ́ kú sí mi lọ́rùn. Àǹtí mi jẹ́ kí n ṣòfófó kan fún yín, àǹtí mi àṣẹ ẹ̀ mọ̀ ni, ó fòbò ṣẹ̀sín lọ́dọ̀ àbúrò yín náà. Náà. Irọ́ ló pa. Ọmọ wọn ní ọláìní àrèrè gan lọ. Ó ti yé mi. Ìyẹn gan oníjẹkújẹ ṣerú ṣámúgà bẹ́ẹ̀ yẹn ló tó bá lọ gbé yín mọ lórí ńkọ́. Tó bá ní kó ń fún ní ẹ̀dì tó lọ já kínní já sí wẹ́wẹ́ ńkọ́. Èèyàn máa ń wo èèyàn tó yàn máa lọ bá nìyà ìwé yín ìwèrè. Adó bú mi títí mo dẹ̀ wo báyìí pé máa wo ugly bastard gbogbo ẹni. Nítorí ẹ̀ la ṣe ń pè léyìn já mi lóko jẹ eyín ẹ̀ ti há mọ́ ẹpọ̀n ẹnìkan rí ní Manchester. Ẹni yẹn ṣì wà lọ hospital up till now. Ó máa ń fẹ́ yín já kó jẹ kiri ní. Ẹ ti padà jẹ́ kí n rẹ́rìn-ín. Ọlọ́run ló bí mi gbọ́. Ẹ máa wọ ọmọ yìí ni tó bá jẹ́ ọmọ yìí ni gbọ́dọ̀ wọ̀ gan ẹni tó bá wọ̀ tẹ̀ bí wọ́n dá kọ́ fèsì ipò lẹ́wà fún ọ. Tá bá ti ríra kókàn máa gbáradì jáwàjà ò sí. Èmi ò mọ báyẹn máa wá báyọ̀ lórí íńtánẹ́ẹ̀tì máa rojọ́. Wetin be wetin again? Ogun fẹ́ pa ẹni. Wetin be this kini? Let you go dẹ̀ lọ kú dànù. Kini wetin be this again? Ọlọ́run fẹ́ bà tiẹ̀ jẹ́ ni. Ó tọ́ ni nà ó ti di woro sí woro ń sìn. Bẹ́ẹ̀ ọ̀kan bá ti ṣe ní gbogbo máa ṣépè fún ni. Ó dà pé ẹ̀ láìkẹ́ tó bá responsible. Ìjẹ̀bẹ́ ilẹ̀ máa ń gbà kí n máa jà mọ́ ọba dẹ́ni bọ̀dì ṣẹ́tìrì olórí burúkú ni wọ́n èpè lọ́wọ́ wọn gbà. Ó ti tó dákẹ́ má jà mọ́ ọba ní ẹ̀pípì èpè lọ́dún. Ọlọ́run bá kí mo bá ń bínú lọ́wọ́ mo máa lọ pè lórí fóònù. Ẹ fún ẹnibọ̀dì ní èpè ẹ má ṣe celebrity kìíní kan ọmọ tó ẹjọ́ bá bu yín ẹ fún ọ ní èpè gidi gan. Ìyí tẹ bá lè wà lọ lé kẹ tíráàkì ẹ kẹ lù pa olórí burúkú làwọn bíbú yìí. Ìdílé bá lè wà lé kẹ wà lọ lé yẹn kó lọ máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kẹ lù pa mọ́lé. Kó gbé Nàìjíríà kó máa lọ dúpẹ́. Kó o bá ti pa. Bukky wà Nàìjíríà báwo? Ẹ fẹ́ pa nìyẹn kò lè wá wọn bí yẹ ẹ̀dá. Orúkọ ẹ ti wà ní wanted list wọ́n máa gbé láti airport. Ẹ máa dúró àwọn tó ti ṣe ni. Ẹ mọ iye àwọn tó ń dúró. A ní nǹkan tó tiẹ̀ ṣe nígbà tí Shepherd yẹn ti Genesis yẹn ló fọ́ ni. Mo kàn ń rìn kọjá níjẹta. Mo kàn tún ní kókò ṣe báyìí. Ló ṣì. Ẹ bá ń dárúkọ ẹ̀ Ògògó Remi Surutu yẹn ẹ̀jẹ̀ ẹgbẹ́ ni ẹ ṣe máa ń ṣe yá yẹn Remi Surutu yẹn. Kò pé olórí burúkú wo ló tún porúkọ mi náà. Our days are number. For real. Ó ti ṣàárẹ̀ sára ó máa kú ó ti náà máa gbé ìyá òun wá tọrọ owó lórí íńtánẹ́ẹ̀tì. Bóyá kò mọ́rú ilé tèmi ti jáde. God forbid. God forbid o. Kàkàkà mẹ́ni ọ̀la la máa mú. Níbi tọ́lọ́run wà. Kàkàkà mẹ́ni Ọlọ́run Celestial Ọlọ́run Kérúbù Àsíráfù ò ní jẹ́. Ọlọ́run Ayọ̀ Babalọ́lá ò ní jẹ́. Àmín. Ẹ̀rí gbogbo nǹkan tó ń fẹnu ara ẹ̀ sọ ó ń dà lé lórí èpè ló ń já ọmọ ẹ̀ náà. Ṣé ìpèpè ń já ọmọ ẹ̀ ni? Ọmọ ẹ̀ gan ọmọ ẹ̀ yẹn gan. Gbogbo nǹkan tó ń sọ ó ń dà lé lórí. Ọmọ ẹ̀ máa kú òjijì. Òun náà máa mọ bó ṣe rí lára àwọn tọmọ ẹ̀ kú. Bó ṣe gbúdọ̀ rí nìyẹn fún olórí. Ẹ ṣé òun gan lọ́mọ ni ṣó lọ́mọ? Ẹni pé kò bá wọn lọ́mọ ẹyọkan tẹ́ ń pè mọ́ yẹn náà ẹyọkan tẹ́ ń pè mọ́ yẹn náà ó máa fòṣánlẹ̀ ó máa fi èyí tó ń jalè yẹn àbí ẹ máa sọ pé èyí tó ń jalè yẹn ẹyọkan tó ń jalè yẹn. Ẹyọkan wo tún ló wà. Ẹyọkan tó ń jalè yẹn náà ni. Òun náà máa lù pa. Òun náà ni ẹyọkan yẹn báyìí wọ́n máa pa wọ́n ṣe pàṣàmọ́ ẹ̀dọ́ ni. Ẹ má bínú. Àwọn náà ti jẹ́ kọ́ ṣákáwọn oní comment section ṣé pé fèmí náà bẹ́ẹ̀ èpè tèmi ti máa fẹ́ ń gbà is crazy by this year àwọn lọ ní. Èpè yẹn ti pọ̀ èpè yẹn ti pọ̀ jù. Èpè yẹn ti pọ̀ jù. Anípàlà tó máa dáhùn níjẹ̀ bí business sọ̀rọ̀ báyìí wọ́n tún máa àtàkì mi. Àní mo dẹ̀ wo fídíò yẹn lẹ́yìn kó lójú mo wo fídíò yẹn lọ́wọ́ dẹ̀ ṣe báyìí. Remi Surutu yẹn
òun náà bíi ti Jos ó kàn yí báyìí. Púpọ̀ ẹ̀ ṣe máa ń ṣe nìyẹn mà bó ṣe máa ń ṣe nìyẹn. Ẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí báyìí kò tiẹ̀ ní ìdí pé òun ṣépè fún mọ́ kò kúkú lọ́mọ kankan láyé mọ́ kò sí nǹkan tó fẹ́ gbé. Bó ṣe máa ń ṣe nìyẹn olórí burúkú ọmọ. Are you for real? Ṣé máa ń fọmọ bíyàn ní ló mọ gbogbo àwọn tó mọ̀. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo dákẹ́ níjẹta ẹ̀mí ìsọ mi àtijọ́ ètò tí ń ṣépè wá mo kàn máa ń wo fídíò ẹ̀ máa kàn rẹ́rìn máa lọ ni. Bọ̀ṣẹ́ mọ́ ẹni tó kóba ẹja Kolúṣọlá ẹ̀ tó wá sórí fọ́tò mi. Mo kọ̀ wí pé are you fucking mad? Bí ẹ ṣe máa ń rìn kiri bí ìgbóná nìyẹn. Akọ̀dọ̀ she came to greet me when she was coming. Instantly by mood won't change. Jakolúṣọlá mo fẹ́ mọ̀ pàdé olórí burúkú ọmọ ni. Bó ṣe máa wà ní mo ti fún ní èpè lọ́dọ̀ mi jọkọ̀. Àjọ wà nù fákàtì ìjọpẹ́ olórí burúkú ọmọ fún èpè gidi mo wọ́n fún ọjọ́ yìí. Orí Facebook ló dẹ̀ ti máa ń wọ́ kiri mi ò wá mọ̀ pàtó kọ́ orí TikTok o. Mo máa àbọ̀ ṣé rántí pé nígbà yẹn lọ́hùn. Ẹ wọlé ẹ̀yin náà ẹ wọlé. Ẹ wọlé kí o lè. Ọmọ lélẹ̀. Ọmọ rẹ̀ nìyẹn ó lè nìyẹn ó lè. Àǹtí mi ẹni ṣe lójú yín ọmọ yóò gbomijé lójú yín àǹtí mi ọmọ yóò gbomijé lójú yín kò ṣíwọ́lù yín ẹ pé ọlọ́pàá fọmọ tí yẹn lọ́sọ́gbà ẹ̀wọ̀n lọ́kì ọlọ́pàá ò kanlẹ̀kùn ẹnu ọ̀nà yín ọmọ yóò kò ti torí ebi kó lọ jalè ní ṣọ́ọ̀bù kó gànbẹ̀ kó jí fóònù ọmọ yóò sí lẹ́wọ̀n ṣé bẹ́ẹ̀ ilẹ̀ ń dárúkọ skul tẹ lọ yìí àǹtí mi ẹni tẹ́yìn fẹ́ máa fún lẹ́sìn yẹn kò lè dárúkọ skul tó lọ kò lọ́rí ni tó bá mú sátífíkẹ́tì jáde kò lọ́rí ni àwọn agbẹnutẹ pìṣọlà àwọn tí táyé ti kọ̀yìn sí wọn tí gbogbo ayé ń ṣépè fún wọn táwọn abiyamọ ń rọ̀jò ìpele wọn lórí àwọn tó ń rí jẹ tó ń rí mu tó wà ń lo òyìnbó for over 30 years tí wọn rí ìdánrere gbéṣe èmi rèé báyìí sìn àǹtí mi èmi rèé báyìí sìn ìyá Elizabeth tó lọ sùn láyà Jésù lèmi ń jẹ lẹ́yìn Elizabeth mo tún bí sí yọ ọlọ́mọ plenty yọ ọlọ́mọ yọ èmi a ní tó yìnbó òní a ní tó lówó wá tí ò ríra èmi tí mo pọ̀pọ̀pọ̀pọ̀ tí mi ì ṣàpẹrẹ àjàṣẹ tí mi ì ṣèjò tó kọjá lórí àpáta tí ò ní pa tí mo dá odidi ọmọ 6 tọ̀ tó jẹ́ pé ẹyọ kan ní àwọn yẹn tọ́ tì tí wọn ò rí tọ́ tó di rádaràdà mọ́ wọn láwọ́ àwọn ní kọ́mọ ẹni kú ó sàn ju kọ́mọ ẹni nù lọ àwọn òbí tọ́mọ tí wọ́n sùn sí lálẹ́ wọn àmọ́ oúnjẹ tó jẹ ṣírò àwọn yẹn lè fẹ́ máa fún lésì wọ́n ní kọ́mọ ẹnu kú ó sàn jọmọ ẹni nù lọ tí ẹ olè bá wọ aṣọ àràn aṣọ olè ló dàbora ó lápèyàn bí 1.2k níye olè tí wọn lè fèsì náà kò sí kankan ní wọn tó dáhùn àmọ́ wọ́n pè wọ́n ní Yayọ̀mí kó kálukú sáré ṣe yes ma obìnrin tó bá sùn dáadáa tó bá lóyún tó bá bímọ tó bá túrúure tó sọ̀ọ́re ó ní ká kíkú iṣẹ́ ọlọ́mọdé àwa yí asán tó bá lọ sọ́jà tán bá ní kó ra aṣọ àbí kó ra ọmọ rẹ̀ èwo ló máa ra ọmọ ló máa ra ọlọ́mọdé bá wọn kúra ara ṣúlàṣọ gbági àwọn elékìsà àwọn oníkọ́lọ́ blocking oníkọ́tàǹsó olùtútù yáàdì ẹ bá ń jọ pọ̀ kó dòun ẹ àti mi rú àwọn yẹn fẹ́ máa fún lésì àwọn tó yẹ pé wọ́n nà ká òsì lọ́wọ́ kan lé bàbá wọn báyìí ni wọn ọ̀tẹ̀rú tó wá Nàìjíríà wọn bí wọn kú àwọn ọmọ àlè fọwọ́sì júwe lé bàbá tó bí wọn lọ́mọ lẹ́fẹ́ máa fún lésì ọ̀rọ̀ Ọlọ́run ní jẹ́ kẹ́ rírú ẹ̀ wọ́n kéré sí èmi pàápàá ká máa fi ṣe Ṣọlá kò fẹ́ kò sẹ́lẹ́gbẹ́ Sister Ajake. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run àǹtí mi ìfẹ́ o. Ẹ̀yà Ṣọlá kò Hello, please. I would like to. Shola, please. I want everybody to listen to me, and I want everybody to be attentive about this. See, sister, you've said a lot of things. You said it all, and I want to beg you in the name of our Lord Jesus Christ. In my family, if I can recall, pastors, dignitaries, àwọn ẹni bí ẹni, àwọn ènìyàn bí ènìyàn, àwọn náà wà nínú family mi. You hardly see illiterate in my family. Remi Surutu is an example of an educated fellow. Then I want everybody to know that and not all that glitter that is gold. Ilé ayé náà ni gbogbo ẹ mọ̀. Mo fẹ́ dogun, mo fẹ́ digba. I can talk until leave her, let her say whatever she wants to say to you. People are watching. People are not blind. People can hear. Are you getting me? Same people that still come around to abuse you, that still tell people around to abuse you, will still be the one to come knock on your door and ask for food. Hello, Kosile. I go the other one, whatever her name is. All I want you to do now is please face your business.
face my sister, face your granddaughter, face your business. Don't answer anybody again because they are just nuisance. Ṣọlá, ó mọ nǹkan tó funny. Bastard tó ń sọ yí pé òun lọ under accord, òun gbé ní one room. My only child. Nígbà tó máa bímọ, Reddington lọmọ mi ti bímọ. Kó lọ bẹ̀rẹ̀ lọ non Reddington. Iyabo was always coming every day. Ṣé wọ́n wà ní Ṣọlá? Sister. Are we not in the naming together, sister? You are not to blow about anything. Leave it now. Má worry. Tó bá ní ní ju ìró kan èmi àti àwọn ọmọ gbogbo tí ń ṣe mí ó dẹ̀ ń dùn mí ẹ̀yin ọmọ tẹ́ níran ẹ̀yin níbi níran náà ẹ̀yin ní family daddy kí bàbá tó kú bàbá fi ìtàn rẹ̀ sílẹ̀ fún yín náà ọ̀ṣọ́kọ̀ gbé pọ́psì tí yín rẹ̀ náà àǹtí mi láìkí nǹkan tẹ́ ń ṣe o ọ̀ṣọ́pàá gbé bàbá tí wọ́n rẹ̀ ní wèrè ní ìyá àwọn lẹ́yìn náà ṣé ìyá rẹ̀ mi tó bí òun ìyá rẹ̀ mi tó bí ó lọ wò ní wẹ́rẹ́ sàn ni. ẹ má bínú àti àṣà ṣẹ́rígbà tèmi rí fídíò tó ṣe yẹn ayé ní sùúrù jàre ṣẹ́rígbà tí èmi rí fídíò tí Bukky Jesse ṣe ń gbà yẹn tí mo rí mo ní gbogbo nǹkan tó ń sọ àràbù ni ẹni tó bá mọ̀ yìí délégélé ó máa mọ̀ pé àràbù ni òṣì ló ń sọ òṣì ló ń sọ gbogbo nǹkan tó ń sọ mo kàn ń wo báyìí mo dẹ̀ rẹ́rìn-ín pé rọ́bìṣì ló ń sọ tó bá jẹ́ pé mi ì mọ ẹni yìí ń sìn gbogbo ọ̀rọ̀ tó ń sọ mo kàn ṣàdẹ̀ rẹ́rìn-ín tèmi ni pé wẹ́ẹ́. Okay, sister mi bó ṣe wá bú. ẹ ti gbàgbé pé bóyá ṣe fún Genesis gbà yẹn náà nìyẹn tó track náà nìyẹn gbà yẹn. bó ṣe bú president tó ṣe ń bú ìyàwó ẹ̀ tó ṣe ń bú gbogbo wọn tó have you ever seen anybody come outside to defend themselves? àwọn yẹn ò ní dáhùn olórí ẹbí ni wọ́n ò ní dáhùn. Put yourself in that. Ṣọlá ní sùúrù má fi mí it's like you comparing me with kéèyàn sọ pé òun compare mi pẹ̀lú mo fẹ́ wùwà bíi Jésù. There is limit to human, tolerance. What is it called? Tolerance. Sister Shola, Mami Enisu, Sister Shola kò, Mami Enisu, Sister Shola, Jerry, tí wọ́n bá sọ̀rọ̀, wọ́n máa bully wọn into a box. ẹ jẹ́ bá mi gbé Dorcas gòkè admin. Ní iye ojú òní tiẹ̀. Àwọn Dorcas náà dáa. For what? Ẹjọ́ kọ́kọ́ tí mi wọ̀ ẹjọ́ just speak about because tá ò bá jẹ́ kọ́ sọ̀rọ̀ moderator yìí gan kọ́ àǹtí mi ṣe ẹ̀ ní moderator ní wà lókè. ó yá Mr. Denny. bọ́lẹ̀ fẹ́ nìyẹn. ó yá ẹ bá mi gbé Dorcas gòkè ẹjọ́. LPUD ẹ máa rí LPUD culture. èyí tí mo ní kọ́kọ́ anybody tó bá tún mẹ́sẹ̀gì tó boss lady house of TMS blog olo comment something bọ̀dá Denny boss lady boss lady that's it ọlọ́pàá bá máa gbẹ́ni náà kẹ́ fọ́ ìgbòmọ̀ lórí kẹ́kọ̀ọ́ play ní káwọn lórí burúkú lọ́mọ Bukky Jesse ẹ trace nọ́mbà yẹn ẹ trace kẹ́ fọ́lọ́pàá gbẹ́ni náà kẹ́ fọ́ ìgbòmọ̀ kẹ́ kọ́lọ́pàá tó gbé lọ station kẹ́ fọ́ ìgbòmọ̀ wọn lọ́pọlọ ìyẹn ni mo fẹ́ kẹ̀kẹ́ kọ́kọ́ kọ̀ náà báwo ni àwọn èèyàn ṣe máa pè wọ́n máa voice record ibo ló tẹ̀ sí rí nọ́mbà yìí. sórí gbogbo wa bá ṣe wà bíbá ẹ̀ lálẹ́ gbogbo wa ló máa bú tó bá máa bọ́ síta wá pariwo ń sẹ́ àmọ́ wá ṣe am I communicating ìyá àbíkú orúkọ tó máa ń pè mí nìyẹn ìyá àbíkú ọlọ́mọ yẹn máa ní yẹsẹ̀. My number is on my Instagram because I take all her business jobs for her. So my mọ́júmọ́ báyìí call mi mo máa ń pa phone mi ń sìn ni because number tí mi ò mọ̀ lórí they keep calling me they keep texting me anybody tó bá ti gbé ẹ track number yẹn kẹ́ fọlọ́pàá gbé náà. baby mi anybody baby mi ẹ track number yẹn kẹ́ lọ gbé wọn. how are you wà á kú lálùbáríkà wà á pẹ́ fáǹtì mi wọ́n á jẹun ẹ pẹ́pẹ́pẹ́pẹ́ wọn ní dúró ṣe lórúkọ Jésù ọkọ mi any number tó bá ti pè yẹ any number ni mi sọ o mi ìfẹ́ mọ ẹni tó ní number yẹn tó o bá fún àǹtí mi ní number yẹn kó jẹ́ ká ṣiṣẹ́ lé lórí o máa ṣẹ̀ mí any number tó bá ti pe fóònù ẹ ìwọ kọ jẹ́kẹ́ ni ẹ kó máa sọ gbogbo nǹkan tó fẹ́ sọ kí wọ́n ṣáà máa screenshot tiẹ̀ ó dẹ̀ ara bá mi fún àǹtí mi tó ti yẹ má fún wọn lésì o ìwọ má sọ̀rọ̀ o jẹ́ kí ẹ ò ṣe torí pé ọmọ tó níran ni ìwọ lẹ́bí ọ̀rẹ́ ni bí ẹ
Mọ́mí ẹ ò ya wèrè kan gbé wọn lọ tọ́jú ńlé dádì ẹ náà. Lọ ṣe ara wọn ọmọ bàbá ọmọ yìí. Sáré fún lórí burúkú ọmọ ìlépè ìjọ. Bámi fi àkáǹtì ẹ sí private baby girl mi. Àǹtí mi rẹ̀ mi ṣe ọkẹ́ mà. How are you ma? Mo kò gbọ́ ní ẹnì kọ́kọ́ wá mẹ́sẹ̀jì mi lórí WhatsApp. Àǹtí Surutu is upset with Bukky lo. Olórí burúkú ni wú Bukky. Ó kó Genesis tí ò rí dolo lórí burúkú fi wà frustrated. Kò yẹ kẹ́ ẹ dá lóhùn. Kò yẹ kẹ́ ẹ dá lóhùn. Ọmọ òfò ni ó ti ṣe orí burúkú tí bàbá ẹ ṣe. Bàbá ẹ olórí burúkú Gilbert yẹn. Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ní ìdálóhùn o. I was always quiet about the whole issue. Ó kọ̀ dìrọ̀lẹ́ ni mo kàn ní kí n lọ sórí fọ́tò mi mo kàn débi fọ́tò mi mo kàn rí sí wèrè kan tó kàn sọ pé Dako Olúṣọlá yẹn ó bá máa kọ pé you that I respect so much sure. Imagine. Bukky Jesse ti wà frustrated ó ti wà frustrated. Mo sọ pé jákì ẹ̀gbọ́n yẹn ò gbádùn ẹ fi yẹn lẹ̀ ìyẹn ò gbádùn. Dako Olúṣọlá olórí burúkú yẹn wà ní Dublin lórí burúkú wà ó ní mental problem. Mo ti fún ní èpè lórí platform náà. Ó ti forí gbálẹ̀ rí. Ó kàn máa ń jábọ̀ mo ti fún ní èpè ó fọ́ lórí. Olórí burúkú nìyẹn tiẹ̀ bó ṣe máa ń ṣe káàkiri nìyẹn. Ẹ má dà jákèjákè. I think my normal lifestyle will not work for me again. Máa ṣe ẹ̀pẹ̀jẹ̀ olórí burúkú wà nìyẹn bó ṣe máa ń ṣe nìyẹn wà mọ́. Ó dàbí pé mo máa láti di very crazy person now. Àǹtí mi ọlọ́run ẹ má jẹ́ kó ló ṣe torí Bukky Jesse wo. Àǹtí mi never. You are not a great person. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo àwọn tó wá sórí láìfù yìí gbogbo àwọn tẹ́rí tó wá sórí láìfù tó wà ní comment section yìí náà most wọn olórí burúkú ni wọ́n mọ nǹkan tó ń kọ sọ́dọ̀ Bukky Jesse o. Wọ́n mọ bó ṣe ń support Bukky Jesse wọ́n tún wá sí bíbá yìí ń sìn most wọn ò ṣe ọ̀rọ̀. They will all be hailing her. They will all be saying, Mommy, don't say anything again. Just lock up. I have said it 1,000 times. She lives in the same country. I will visit you soon. You will receive your letter very soon. Ọmọ ẹyọkan tó bí ẹ̀wọ̀n ló fi gbára. Ó lọ ń jí ó máa ń já fóònù gbàkàkiri ní gbogbo Manchester.